ẹ̀yin tèmi alhamdulilayi rabbil alamin ṣàlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi on point by two ṣe wà lẹ́ni. Thank you for joining me. Láì waste àsìkò yín at all, ẹ jẹ́ mẹ́nu bà ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kí Ọlọ́run help kí n deliver ẹ̀ dáadáa. Mashallah, God is great, glory be to Allah. Nínú ìwé mímọ́ wọ́n ní whoever finds a wife finds a good thing. Ìwọ ọkọ ó yẹ kó nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀, kí ìyàwó rẹ̀ in returns kó wà submissive. Submission òun náà nífẹ̀ẹ́. O gbọ́dọ̀ fi àléébù ọkọ rẹ̀ kó fi mọ́ hùwà sí i, kó mọ́ fi carry out obligation ẹ̀ dáadáa as a wife. Bẹ́ẹ̀ náà sì ni secret ọkọ rẹ̀ ó yẹ kó keep ẹ̀. Meanwhile ọkọ rẹ̀ ti nífẹ̀ẹ́ rẹ̀, ọkọ rẹ̀ gbọ́dọ̀ nífẹ̀ẹ́. Ànábì Musa sallallahu alaihi wasallam wọ́n sọ pé tíyàn bá marry ó ti perform half of the obligation of religion. Pé then the best amongst you men ó ní èèyàn tó nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀. Yes, wọ́n dẹ̀ showcase so many hadith tó tọ́ka sí pé Ànábì Musa sallallahu alaihi wasallam ó nífẹ̀ẹ́ àwọn ìyàwó rẹ̀. Yes. Okay, Ọlọ́run tó wá tẹ̀síwájú, Ọlọ́run ní tẹ́ bá lè fẹ́ wọn ní 1 2 3 4 ẹ nífẹ̀ẹ́ wọn déédéé. Ọlọ́run accept marriage nìyẹn. Ọlọ́run defined obìnrin as good thing to a man. In returns kí ọkọ nífẹ̀ẹ́ ìyàwó yẹn. Bẹ́ẹ̀ ni pangara ayé ìsìn generation tá a bára wa nísìn, the only definition of wife òun ni title ni. Marriage òun ni institution. Title tẹ́ gbà nínú marriage yẹn òun ni you being a wife and being called Mrs. According to the country law, Mrs. bí country Nigeria wà yìí called Mrs. Orí ọ̀fẹ́ ni, opportunity ni, title ni. Ìdí ẹ̀ ni pé even you being as a wife ní generation wa yìí, ẹ̀yin ẹ wo surroundings yín, nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú ọkùnrin àti obìnrin tí wọ́n pera wọn lọ́kọ àti ìyàwó olómú mi jáde sọ̀rọ̀ yìí. Ẹ̀yin ẹ wo surroundings yín. You as a wife wo ọkọ rẹ dáadáa, wo fínífíní. Ẹ wo ẹ̀yin ọkùnrin náà, ẹ̀yin náà ẹ wo àwọn ọkùnrin yẹn. Ẹ̀yin náà ẹ wo àwọn ọkùnrin yẹn fínífíní, ẹ wo wọn fínífíní. Ìwọ ìyàwó, nǹkan tí ọkọ ń ṣe fún ẹ nínú ilé, gbogbo nǹkan tó ń ṣe fún ẹ, ó ní orí ọ̀fẹ́ láti ṣe fún obìnrin míì tí ò gba title wife yẹn lọ́wọ́ ọkọ rẹ̀. As ìwọ ìyàwó lé, ọkọ rẹ̀ ó ní àlè, orí àlè yẹn ó ń bá a sùn, ó ra sọ fún, ó sọ fún pé ó nífẹ̀ẹ́ rẹ̀ bó bá tẹ̀jẹ́ tẹnutẹnu, ó rẹ́ǹtì lé fún, ó ṣí bísínẹ́sì fún, gbogbo nǹkan tí ọkọ rẹ̀ ṣe fún ẹ ó ṣe fẹ́lòmíì, ó tún lórí ọ̀fẹ́ láti ṣe fẹ́lòmíì. In fact ibi tí Ọlọ́run bless ọkùnrin mi dé, wọ́n lè ṣe bẹ́ẹ̀ fún obìnrin 50 tí wọ́n sì mọ pẹ̀lú èròkórè tó sì mọ dá wọn lóhùn. So orí ọ̀fẹ́ ni fún ọ tí wọ́n fi jẹ́ Mrs. lágbájá tó fi wà nínú ilé rẹ̀. So the way it's going, orí ọ̀fẹ́ yẹn tó wá jẹ́ fún ẹ, mú dáadáa o, mú dáadáa, má jẹ́ kó bàjẹ́ o, mú dáadáa. Báwo ni wàá ṣe mú dáadáa? Tó bá ní orí ọ̀fẹ́ àti ṣiṣẹ́ kó tọ́jú ara rẹ fín, kó tọ́jú àwọn ọmọ rẹ fín, kó be happy. Be happy not because o believe pé ìwọ nìkan ni ọkọ rẹ fẹ́. No, be happy because o need láti wà happy. Be happy because Ọlọ́run desire ìwọ láti wà happy. Be happy because happiness is productivity. Be happy because happiness is what? Is wealth.
happiness is for your kids and for your siblings and for your mother and father. Mo happy nítorí pé ọkọ rẹ̀ wọ́ bílípò wọ́ ló nífẹ̀ẹ́ nísìn. Ọkọ rẹ̀ tó fipò nífẹ̀ẹ́ ẹ̀ nísìn tó fi happy yẹn. Ó lè wà pẹ̀lú obìnrin míì. So title tó gbé lọ́wọ́ as Mrs. Enjoy ara rẹ̀, environment yẹ take care. Take good of your environment. Inú yàrá rẹ̀ ṣe dáadáa tún ṣe. Bí tó bá ṣiṣẹ́ rẹ̀ lọ́wọ́ fi owó rẹ̀ tún ṣe. Fi owó rẹ̀ tó surroundings ẹ̀ ṣe tó fi máa wù ẹ́ tínú rẹ̀ fi máa dùn. Tí o bá ní owó yẹn lọ́wọ́ tó jẹ́ pé ọkọ rẹ̀ ló ní owó yẹn lọ́wọ́, orí ọ̀fẹ́ ni pé òun jẹ́ ìyàwó rẹ̀. Gba owó yẹn lọ́wọ́ ẹ̀, fi túnú yàrá rẹ̀ ṣe, fi tún environment ẹ̀ ṣe, fi tọ́jú ara rẹ̀, fi ṣe business tó bá lérò pé o lè ṣe business. You understand? Tó kó jí láàárọ̀ kó ṣe alhamdulillah, jẹ́ kí ọkàn rẹ̀ balẹ̀ because o believe pé àwọn tó nífẹ̀ẹ́ yẹn they are happy and you are happy because they are happy. Orí ọ̀fẹ́ ni pé o jẹ́ Mrs. kò hold water. Nítorí pé yes bó ṣe ń lọ sí ẹ̀yẹ kan sọ pé ajá kí ló ṣẹlẹ̀ lẹ́ni. Yes ó ṣẹlẹ̀ ni. Ó ṣẹlẹ̀ náà ló ṣẹlẹ̀ pẹ̀lú so many instances kí ẹ̀yin obìnrin kẹ́ fi ọkàn ara yín balẹ̀ like put your happiness on something else. Kì í ṣe pé lórí ọkọ because ọkọ yẹn lè disappoint lọ́la. Orí ọ̀fẹ́ tí wọ́n ní òun ni pé o jẹ́ Mrs. Make use of it well. Make use of it well. Making use of it well does not mean pé o ní o fẹ́ so ọkọ mọ́lẹ̀. Wàlẹ́ tó bá ní o so mọ́lẹ̀ o máa já. Ibi tí wọ́n bá ti dé lèyẹn kó ti tú. Invest in yourself and in your time. Enjoy ara ẹ̀. Tó owó yẹn bá pọ̀ register fún gym. Má wo bẹ́ẹ̀. Má wo bẹ́ẹ̀. Má wo bẹ́ẹ̀. Èyí tí mo wà lẹ́ni nìyẹn má wo bẹ́ẹ̀. Wàláì tó bá kọ́kọ́ sí ara rẹ̀ papọ̀ sí English yẹn right ṣá. Tó package ara rẹ̀ papọ̀ tí wọ́n ní pé ìwò tí ẹ̀ràn wọn ṣe oní focus. Tí environment yẹn sì ṣe rí tó ṣe dùn tó cool. Èmi like kíní kan tí wọ́n pè ní bedroom. Mo máa like kó fine. Mo máa like kitchen mi kó má dọ̀tí. Mo máa like bedroom mi náà kó wà pa. You understand? Kí sitting room kó wà pa environment ni mo máa like ẹ̀ bẹ́ẹ̀. Invest in it. Tó bá jáde láàárọ̀ inú rẹ̀ máa dùn. Tó bá lówó lọ́wọ́ ìgbà tó jẹ́ pọ̀kọ̀ rẹ̀ lówó lọ́wọ́ sórí street àdúgbò rẹ̀ yẹn fi sólà sí. Kó rántí pé òun help àwọn èèyàn káwọn inú rẹ̀ máa dùn. Making people happy should make you happy. Kò í ṣe pé torí pé you believe pé ọkọ rẹ̀ innocent. Because ọkọ yẹn tó ní innocent yẹn ọ̀la ní ìsinyìí kó máa di pé ó lọ fún ẹni back information. Torí depression. Tó bá wá sọ wípé ọkọ mi yẹn yes. Tí bàbá ṣe mo ṣe sọ̀rọ̀ yìí ẹ̀yin tẹ́ bá wá gbàgbọ́ tí ọkọ yín wá ti wá sáyín sí sápá no more romance. Ẹ wá sọ wípé yes you want to revenge. Kí ló dé báwo ló ṣe fẹ́ revenge? Ṣé o fẹ́ lọ wà ní list of untitled women sí ọkùnrin kan? O ní dúró sí ipò title rẹ Mrs. rẹ kò sì mọ manage ẹ̀ bẹ́ẹ̀. Tí tọ́lọ́ bá wá tẹ̀ wá ẹ̀pọ̀ ẹ tó bá tí èèyàn tó fẹ́ lọ ṣe ń tà yẹn tó bá wá tẹ̀ wá fẹ́ sílé tó di Mrs. Definitely irú ọkùnrin yẹn náà á tún máa fẹ́ àwọn untitled women níta. It's the same thing. Mo wo kíní yìí wàhálà ẹ̀yin tèmi ẹ mọ̀ pé mo wá kíkiri kan jọ yẹn kí lè bá a mọ́ ní depression level tí mo wà nísìnyí yẹn wàhálà mo gbé level yìí wọ ọkàn mi balẹ̀. Mo gbé level yìí wọ̀ mi ò tiẹ̀ wá máìdì wọ́n mówó wá mo mówó wá in as much as mo ń ṣiṣẹ́ Ọlọ́run sì ń gbà àkóso alhamdulillah. Irú bọ́lọ̀ ṣe fẹ́ kẹ́ ẹ mọ̀ wà nìyẹn ẹ̀yin obìnrin. Bọ́lọ̀ ṣe fẹ́ ẹni ẹ ṣàfà o. Wọ́n tó bá jẹ́ pé this is your first time of watching me ẹ lọ wo fídíò mi ẹ ṣàfà. Àmọ́ enough of this depression. Orí ọ̀fẹ́ ni Mrs. Lágbájá tó ń wà ẹ́ má jẹ́ kí ẹ̀yàn kankan ọmọ kankan tó ní title níta má jẹ́ kó misbehave má jẹ́ kó síwáwù wẹ̀lẹ́ àwọn obìnrin kan wà níta wọ́n fẹ́ untitled rẹ ni a program yìí dẹ̀ wá jáde nítorí ọ̀rọ̀ Davido tó ń lọ in and out like tí ọmọ bó ṣe wà yẹn wọ́n fẹ́ untitled rẹ̀
wọ́n fẹ́ untitled rẹ̀. The only thing tí màá wá sọ last ó ní pé ẹ̀yin ọkùnrin, in as much as a ti sọ ilé fún àwọn obìnrin, ẹ mọ ọmọ ẹni tẹ́ ń ṣe, ẹ mọ ọmọ ẹni tẹ́ ń ṣe, ẹ kóra yín ní ìjánu. In as much as ní káwọn ẹ̀yin obìnrin ẹ má wo bẹ̀, ẹ má opportunity ní orí ọ̀fẹ́ ní orúkọ yìí, ẹ̀yin náà ẹ má wá bara yín lójú jẹ́, ẹ má bara yín lójú jẹ́, ẹ má gbé àrùn, ẹ má gbé wọlé sí ọmọ ta ní kó invest time ẹ lórí ara rẹ̀, kó má tún ṣe ìranù ká, kó mọ́ lọ entitled rẹ̀. Ìyàwó mi ò wo bẹ̀, má ṣìwàwù. Ìyàwó mi ò wo bẹ̀, má kó àrùn wálé. Ìyàwó mi ò wo bẹ̀, má kó bá àwọn ọmọ. Ẹ̀yin kan ẹ kó bá àwọn ọmọ, ẹ kó bá ìyàwó, ẹ kó bá ẹbí, ẹ kó bá ará. Hospital bed lẹ wà pẹ̀lú àrùn tí ò dáa. Ọbẹ̀ náà ọmọ rẹ̀ náà sùn tiẹ̀, ìwọ́dẹ̀ ló fà á. Ẹ rántí lé. Gbogbo dídán báyìí kọ́ ni wúrà. Tóbìnrin ò bá sọ̀rọ̀, torí bí mo ṣe sọ̀rọ̀ yìí, a ní àwọn obìnrin bẹ́ẹ̀ tí wọ́n ti gba kádàrá bẹ́ẹ̀, tí wọ́n sì wà òkè bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ yín ọkùnrin yẹn, ẹ misbehave some of you. Ẹ gba ẹ̀kọ́, ẹ gba teaching. Èmi máa ń sọ̀rọ̀ kí n balance ẹ̀ up ni. Tá a bá sọ lé, we are one-sided and God will ask. This is on point by 2, using my words for others. Bye for now.